happen ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ o. Latest video tó jáde látọ̀dọ̀ àwọn kidnapper tán kidnap àwọn èèyàn wa lọ́yọ́ state. Madam Principal tí wọ́n ń gbé fídíò fún pé kó sọ̀rọ̀ ó tún ti sọ̀rọ̀ o. Mi ò mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ yín ti rí latest video ẹ̀. Ní kíni kò séyàn tí ò mọ̀gbọ́n ká fẹ́ ran sẹ́nu ká máa wá kiri. Bẹ́ẹ̀ ni ẹ lè pé adú ní ààfin fún wa. Àwa mọ gbogbo géèmù bó ṣe ń lọ. Kẹ́yìn gan tó bọ́ síta wípé kó wá sọ nǹkan ṣebí nǹkan tó sọ síta yìí ṣebí ẹ̀yin kidnapper tó wà ńbẹ̀ ẹ̀yin lẹ ń sọ fún wípé kó sọ síta kó dẹ̀ sọ dáadáa. A mọ gbogbo géèmù yẹn. Ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Madam Principal nǹkan tó ṣe lálàyé fún gbogbo ọmọ Nigerians kì í ṣe àwa Yorùbá nìkan ẹ jẹ́ ká jọ wá gbọ́. Today makes it the 24th day that we have been in this place. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí yé àwa o àbí kò yé yín ni ó yé èmi o ó yé mi dáadáa àbí kò yé dáadáa ni má tí ìjẹ́ kára ẹ gbọ́n jù kó tó conclude má rárá fi balẹ̀ ohun tá a fọn fún fèrè bí Yorùbá ti máa ń sọ ohun ní fèrè mọ̀mọ́ Principal tó sọ síta sì wá gbọ́ o ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n nìyàn lọ̀rọ̀ yìí o kò mẹ́ni tó ṣe tòun níta o ṣe rí Madam Principal ẹ má bú o ẹ má ṣá o ẹ má gbé ṣépè o ẹ kúkú ti mọ̀ pé tó bá ti fẹ́ kán release fídíò kan sọ̀rọ̀ síta pẹ̀lú ọ̀pá níbi etí wọn báyìí ni ohun tá a bá dé fọ́ fún fèrè wọn ó ní fèrè wọn náà máa sọ jáde ẹ̀yin náà ẹ jókòó kẹ́ lísì sí ọ̀rọ̀ tó ń sọ ẹni tó ń àtáàkì gọ́fìmẹ̀ntì mọ̀mọ́ Principal àtáàkì gọ́ọ̀mẹ̀ntì ìyẹn ló fi máa mọ̀ wípé àwọn kidnapper yẹn náà ń ṣiṣẹ́ yẹn kò wá tún ṣe kidnapper nìkan àwọn Gúmi ilẹ̀ Yorùbá Gúmi Ìwó Gúmi Ògbómọ̀ṣọ́ Gúmi Ọ̀yọ́ ẹ ti mọ̀ wọ́n sẹ́ẹ̀tì wọn ẹ ti mọ̀ àwọn ṣé Gúmi ilẹ̀ Yorùbá Gúmi Ògbómọ̀ṣọ́ tó sọ wípé any state tí àwọn mùsùlùmí bá ti béèrè nǹkan tí ìjọba abẹ bá ti kùnà láti fi lé wọn lọ́wọ́ ní àlàáfíà ní ìrọ̀rùn ó ní ìlú yẹn o kò lè lálàáfíà ẹnu ẹ̀ náà dẹ̀ lọ yọ wáì àti wípé gan kí ló dé tí gbogbo wọn ránṣẹ́ mọ́ Ọ̀yọ́ state tá a bá wá sọ fún yín gbogbo bó ṣe lọ ẹ̀ nírọ́ ni definitely ìgboro ti dàrú nǹkan kan ti ń ṣẹlẹ̀ bí ìjọba ti ń kata tútù bọ àwọn ṣé Gúmi ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n sáré pé àwọn kidnapper tí wọ́n lọ tú kíní yìí sọ fún wọn pé kán tún sọ síta ká tún máa rún yẹn jẹ ẹ má jà fọ ẹ má jà bílíìfù wọn o ẹ má ṣépè fún Madam Principal ẹ má bú ohun tó ń fọ fún fèrè wọn kó sọ síta ni nígbà tí màmá ń sọ wípé sí pé ìjọba wọn parọ́ mọ́ wọn kò tiẹ̀ tún ṣàwa mídíà nìkan ló tún parọ́ ẹ̀bẹ̀ láwa mídíà lẹ máa láǹparọ́ so ìjọba ló tún parọ́ sí i mo fẹ́ kí àlàyé yẹn kó rárá fi balẹ̀ má jẹ́ kára ẹ máa gbóná jù má rárá fi balẹ̀ kó gbọ́ nǹkan kó jẹ́ kó sink kó tó mọ̀ nǹkan tó máa decide ó ní ìjọba kí ló dé tán parọ́ àwọn kidnapper demand fún 1 billion mẹ́hàn so Ṣèyí Mákindé parọ́ nìyẹn o ọ̀rọ̀ yìí ti dojúrú
ṣé ẹ rí àwọn ṣé Gumi ilẹ̀ Yorùbá wọ́n ti bayé jẹ́ wọ́n ti bọ̀rún ṣe jẹ́ mo rí nírí wípé ọkàn tí wọn náà ò balẹ̀ àwọn ni wọ́n sáré pé kidnapper mo lè bet here with anything pé kò ọmọ Yorùbá wà lára àwọn tó kidnap àwọn people yẹn ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín so ṣé ìkan tí madam principal sọ sí pé governor àbí ìgbà tí wọ́n kó wọn lọ kí ni nǹkan tí wọ́n kọ́kọ́ sọ wọ́n demand fún governor àbí nǹkan tá gbọ́n takọ́ nìyẹn ni gbogbo paper ló gbọ́ for your information madam principal tó bá padà jẹ́ kẹ́ rí fídíò wa kíní yẹn gbogbo ẹ̀yin ṣe Gumi ilẹ̀ Yorùbá ilẹ̀kùn ti mú yín lọ́wọ́ gbogbo àgbáyé ló mọ́nítọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó sì dànù ọ̀rọ̀ yín yé wa àwámọ̀ ìpọ́nrún ti gboyún lójú yín gbogbo fídíò tá ẹ̀ ṣe online agídí ilẹ̀ fi ń ṣe bí gbogbo èèyàn mọ bó ṣe lọ èmi tí ì mọ nǹkan kan àwọn ṣe Gumi tó wà níta àwọn ni wọ́n sáré lọ pé àwọn kidnapper yẹn tó ń sọ fún wọn nǹkan tó máa sọ fún madam principal kí madam principal kó sọ síta mo fẹ́ kó mọ bí géèmù yẹn ṣe lọ ẹ jẹ́ ká gbọ́mọ̀ tinú wa ẹ má máa jẹ́ ká ṣe gọ́gọ́ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nìyẹn ṣé ìgbà tí wọ́n kidnap wọn newly tán láwọn káwọn tó tẹ̀ tó béèrè fún anything àwọn kọ́kọ́ fẹ́ bá gọ́fúnà sọ̀rọ̀ ṣé irọ́ náà tún nìyẹn ìgbà tí wọ́n àbálọ àbábọ̀ tí a padà gbọ́ ń ta wípé wọ́n dìmáàdì fún 1 billion ṣé wọn kì í dìmáàdì fowó wọ́n dìmáàdì fún ọ̀pá náà true o kódà wọ́n dìmáàdì fún oúnjẹ ìyẹn náà irọ́ tó ní àbí paríparí ẹ̀ ó wá ní ṣàríà tó ń sọ yẹn àwọn kidnapper dìmáàdì fún o ṣe ti rí wípé àṣírí ti tú wípé gbogbo àwọn ṣe Gumi ilẹ̀ Yorùbá fanatiki àwọn Gumi Ìwó àwọn Gumi Ògbómọ̀ṣọ́ àwọn Gumi Ọ̀yọ́ wọ́n ti sáré ṣe mítì wọ́n rí wípé wọ́n ti cast àjẹtúkẹ́ lánàá ọmọ àjẹkẹ́ lánàá ọmọ tún kú lẹ́ni ẹbí àná alánà ìlà ìrí tí àwọn League of Islamic Clerics ní Ọ̀yọ́ State tẹ́ rìlíìsì kọ́kọ́ tẹ́ ní pé ẹ̀yin o ẹ ò lọ́wọ́ sí pé gbogbo nǹkan tán demand o sharia of it o ẹ ò support o àti everything tán demand how come tó ṣe wá díẹ̀ ní tí madam principal wá sọ nǹkan tẹ́ I don't understand egun àti irọ́ tún ti wọlé èyàn àti irọ́ tún ti jáde ẹ̀yin Gumi ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìpanu ti gbómi lójú yín ẹ jẹ́ padà lọ́tún mítì ṣe erélè yóò ti cast kì í ṣe Áfíríkà nìkan ló ń wò all over the world ní ayé yín ti bàjẹ́ àṣírí yín ò bò àwọn ni wọ́n padà lọ sọ fáwọn kidnapper kí wọ́n sọ wípé irọ́ ni wọ́n demand fún kinní yẹn so ìjọba ló tún parọ́ kò tún ṣe mídíà ṣe ti ń dé bí ó ṣe ń lọ iṣẹ́ mọ̀ wípé mo sọ lánàá mo ní starting la máa ń ní àání continuity ẹjọ́ ẹ̀yin ìran Yorùbá ẹjọ́ ẹ ṣàánú ajé ẹjọ́ ṣe rí gbogbo tension yẹn bó ṣe lọ ẹ má jẹ́ kó lọlẹ̀ má jẹ́ kó reduce ṣe rí state government àti federal wọ́n mọ̀ wípé àwa Nigerians starting la ní a kì í ní continuity wọ́n ti mọ̀ pé tá bá máa pariwo 1 week á sí mi ẹ má jẹ́ àárí lẹ́ǹtì ẹ jẹ́ a máa ṣe kinní yẹn lọ ẹ jẹ́ a máa ṣe lọ ẹ̀yin abiyamọ tọmọ yín wà bí gbogbo èèyàn bá ti ẹ̀kọ́ tán láwọn ò ṣe rally àbí protest mọ́ ẹ̀yin tọmọ yín wà ń bẹ̀ ẹ ti gbà fọlọ́ náà nìyẹn torí ẹ̀yin tọmọ yín wà ń bẹ̀ àtẹ̀yin tíyàwó yín àtọkọ yín wà ń bẹ̀ ẹ má para iwájú governor's office kẹ́ máa ṣe fídíò left right center kẹ́ bara jẹ́ ẹ̀yin náà ti dákẹ́ ẹ ti rọra sí mi ìgbà tí wọ́n ti wá bá yín ẹ ti gbà fọlọ́run ojú gbà mí tì fún family yín ojú gbà mí tì fún yín nǹkan ti ṣe yín ẹ ti yá sáré gbà fọlọ́run nìyẹn ó dáa ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ yẹn ti dojúrú tẹ̀lé mi tún wá gbọ́ fídíò. Ṣẹ́dẹ̀gbò ya wèrè Ṣẹ́dẹ̀gbò ti gbowó lọ́wọ́ tí fún gbogbo alámọ̀dé. Kí ni tẹ́ rí sí ẹgbẹ́ tí olóyè Ṣẹ́dẹ̀gbò fẹ́ dálẹ̀ pẹ́pẹ́ nílùú ẹ̀kọ́? Ṣẹ́dẹ̀gbò ya wèrè Ṣẹ́dẹ̀gbò ya wèrè ṣé ó ṣẹ̀ṣẹ̀ kó máa béèrè permission lọ́wọ́ ẹnìkan tó bá ní nǹkan ṣe ṣáṣẹ̀ṣẹ̀ máa béèrè permission ìgbà tó ń jìjà gbára láyé Buhari ṣó gba permission lọ́wọ́ anybody gbọ́dọ̀ nígbà ó ti gbẹ̀gúnjẹ lọ́wọ́ Tinubu ó ti gbàgbọ́dẹ̀ ó lè sọ pé ó fẹ́ máa ṣe ìlú ẹkùn ẹ̀kíníkan ó yá wèrè Sunday Ṣẹ́dẹ̀gbò. Ẹ má bínú ẹ rí i pé lórí ọ̀rọ̀ Ṣẹ́dẹ̀gbò tẹ̀sán ẹ rí i pé àwọn ọ̀dọ́lọ́gbọ́n sọ pé ẹni ìjọ̀dé bá ní pẹ̀lẹ́ lọ́kùnrin ẹ rí i pé ti Ṣẹ́dẹ̀gbò nígbà tí wọ́n mú gbà náà ẹ̀wọ̀n òjọ́lé gbogbo bá ṣe fìtínà rẹ̀ lọ́kùn ló sì gbà náà ń ló mú tó fi wọ́pẹ́ bóyá kó ń gbàṣẹ́ ìní mo fún wò pé pẹ̀lú tẹ́ sọ pé. ẹ ṣe tí ọmọ Ṣẹ́dẹ̀gbò bá wà ní ẹ̀ṣá gbàṣẹ́ ìbéèrè nìyẹn tí ọmọ Ṣẹ́dẹ̀gbò bá wà nínú kó yẹn ṣó máa dúró kán fún un láṣẹ kó tó lọ bẹ̀ ẹ já mi lónà Ṣẹ́dẹ̀gbò ya wèrè Ṣẹ́dẹ̀gbò ti gbowó lọ́wọ́ Tinubu gbogbo alámọ̀ géèmù tó ń play
tó bá jẹ́ pé kò gbowó ni kò níjà ti ṣẹ̀ṣẹ̀ máa béèrè permission a ti wọ igbó yẹn a ti lé wọn dànù ẹmọdún tá ti ń sọ ni nígbà tí bandit ti ń dààmú wọn ní Ọ̀wọ̀ tán lọ sí Ọ̀wọ̀ 2 years ago tán lọ attack church náà ti ń pè Sunday Igboho pé kó rè àwọn èèyàn kó wọ gbọdọ̀ kan ní àwọn pípì ó sọ pé òun fẹ́ máa gbàṣẹ àṣẹ wèrè wo ó wá di pé wọ́n ń gbowó fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ sọ pé ìlú ẹ̀kọ́ kan kinní kan ó nídìí gbogbo yẹn náà ó ṣe kó àwọn Àmọ̀tẹ́kùn ìjọ ní across the south west kó o nídìí wọn kó mandate government kó ra good weapon ẹ kó wọn wọgbọ ẹ má lọ sójà ti gbàgbọdẹ gbogbo àwọn sójà wa tẹ ìwò yẹn 80% wọn ni Boko Haram 80% wọn ni terrorist torí gbogbo àwọn tí wọ́n mú tán release padà sáàrin ìlú náà ló padà ní sójà are you getting me my brother ẹ kó Àmọ̀tẹ́kùn wọn gbó south west ẹ lé wọn tàbí títí lọ Ìgboro lọ Ìlọrin lọ Oǹdó lọ Èkìtì bóyá ẹ gbọ́ ní àná wọ́n tún kì ní àpòdìdí etí pàṣẹjà ní Àdó ṣé ìwà òwe ẹ̀ ṣe gbọ́ ní last week wọ́n kì ní àpò àmì general àtìyàwó ẹ̀ nípa ìjì ṣe gbọ́ àmì general ṣàṣẹrẹ ni ṣàwọn kan tó ń ṣẹlẹ̀ ni reality nìkan tó wà bí lọ before you know it wọ́n máa kidnap anybody problem tó gẹ̀ẹ́sẹ̀ wá ní pé tọ́lá mú ọkùnrin pé ní ó máa pa passport ìdí tó fi partition oríire yẹn nìyẹn torí pé ó jẹ́ ọkùnrin wọ́n mọ̀ pé ó lè fẹ́ máa jìnnà kára ó lè fẹ́ máa tẹ́tí àwọn wọ̀ obìnrin náà máa ń kó àtàwọn ọmọdé ẹjẹ́ kó wá tàbí pọ̀ sí bí tó mú mi ní ilẹ̀ káàbọ̀ sí tóyìn bí àbá nílé ìyàwó Ekele arúgbó jẹ gbèsè ta ni ó san pa ẹjọ́ kí ni Ìgbòho rà lọ́wọ́ gbogbo èèyàn ọmọ kóòtù àjíire ìran Yorùbá tá a bá tún sọ lọ tá a sọ bọ̀ sí àwọn ọmọ Yorùbá kan ní àwọn nọ́dẹ́nà tán àwọn Fúlàní tán ti pẹ́ lé Yorùbá àwọn náà àtàkì Ìgbòho ẹjọ́ ṣé eléyìí jọ Fúlàní lójú tí ṣé ẹ rí olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran bẹ́yìn bá mọ̀rọ̀ kọ̀rọ̀ sọ àwa fún yín jẹ dáadáa èmi ọmọ tẹlòmíì lọ́dọ̀ ti tèmi èpè ní máa fi pa yín tọpọlọ yín fi máa fi pé ẹ máa wo lórí burúkú ọmọ máa ṣàǹfààní ọmọ pọ̀ bí ọ̀sán ìyá àti bàbá tó bẹ́lẹ̀ ti fìdíjọ náà dára kí ló ń wí ṣé o mọ̀ wípé ìfun bàbá ẹ̀ àti ìyálàyà ẹ̀ ló jájẹ ni ìfun ìyá àti bàbá ẹ̀ ló jájẹ òun ló ṣe é fi ìdí tó fi ń ronú torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ olórí burúkú ó rí gọlọṣọ ẹ wo ọmọkùnrin bó ṣe rí gọlọtọ ó wá ń sunkún ó képe bo ọkùnrin gọlọtọ ẹgbẹ́ ayé yín ti bàjẹ́ aláyé yín ti bàjẹ́ ti ṣòfò ṣe ráyé yín so Ìgbòho ni problem yín òun ló kidnap àwọn èèyàn bí láti 20 kí ni Ìgbòho ti bá wa dá sí situation ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ kóòtù àjíire tí Chief Ìgbòho ti ń pariwo ní ìgbà tí Ìgbòho ń pariwo tó ń jà on your behalf tó ń jà wípé kó má bàa wá sọ orí yín kalẹ̀ lọ́rùn yín sìn tó ń jà wípé kí wọ́n má bàa kó yín lọ́mọ lọ torí ajá ló ti ń gbé yín lọ́mọ lọ ìbẹ́ẹ̀ bá ń gbajá ò ní gbé wa lọ́mọ lọ ajá ti ń gbé yín lọ́mọ lọ àwọn tí wọ́n kó lọ́mọ lọ́gán ara wọn ti balẹ̀ wọ́n ti minus ẹ̀ lọ́kàn tí wọ́n torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn mọ́ wọ́n kàn tẹ̀ ti gbà pé àwọn ti ṣòfò àwọn ọmọ yẹn àbí torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn báwo ló ṣe wá kan Ìgbòho tí gbogbo yín wá pariwo Ìgbòho ṣé ìṣẹ̀dá Ìgbòho fẹ́ fìyà jẹ yín ni ìwọ lọ wọ́n dẹ̀ ti sọ o wọ́n léèyàn tó bá fi ìfẹ́ hàn sí ìran kóòtù àjíire ìran Yorùbá ó ní Yorùbá máa ń gbógun tí kí ló wá lè tẹ́lẹ̀ ṣe fẹ́ jẹ́ òkun ẹ̀mí ọmọkùnrin yìí nítorí Ọlọ́run ṣé wọn kì í ní ìfẹ́ ìran èèyàn lọmọkùnrin yìí nífẹ̀ẹ́ yín nítorí Ọlọ́run ẹ̀yin olórí burúkú ọmọ àlè má ṣàǹfààní ọmọ ìrankíran ẹ bá mi bèrè lọ́wọ́ olórí burúkú ọmọ àlè tó ní Ìgbòho ti gbowó lọ́wọ́ bàbá Tinubu tí ò bá jẹ́ wípé ó ti gbowó ṣé ó yẹ kó dúró kó gba ààyè lọ́wọ́ ìjọba kó tó wọgbó àrá ló máa pa ìyá àti bàbá ẹ̀ ajá ló máa jẹnu ẹ ò ní kú síbi táṣọ tiẹ̀ wà èpè ló máa pa yẹn bá mi wọn lépè kí ni gbogbo orí burúkú yìí náà ní 2023 láti 2018 lèmi ti ń ṣiṣẹ́ tèmi òòṣà ní 2020 àbí 2021 ni wọ́n lọ bọ́ sílé nítorí ìjà tó ń jà fún ìran Yorùbá àbí wọ́n sọ wípé torí bísínẹ́sì tó ṣe làwọn ọlọ́pàá ṣe gbé Hamilton tó lọ sílé ẹ̀ tó fẹ́ dáná sun tó fẹ́ pamọ́lé ṣé kò ṣe ìjà ẹ̀yin Yorùbá ẹ̀ náà ló ń jà ṣé gbogbo yín ò máa sọ wípé ó pẹ́ kọ́kọ́ta ẹ̀ tó kú ìgbà tọ́lọ́run òdẹ̀ jọ yín tó nílé òjọ yín kò fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún yín ká ló ta ọmọ yẹn ti kú nígbà yẹn
ẹ wá máa sọ Ìgbòho dẹ̀ sọ o kánọ́mọ̀ kan ti gbọ́ sí lẹ́nu ọ̀ọ́bì yín ọlọ́run ò jẹ́ ká ẹ rí ìtàn orí burúkú pa lórí ayé ẹ̀ ọlọ́run ti bà ti yín jẹ́. ẹni ránṣẹ́ owó ló ń wá ó fẹnu wú géètì ni attention seeker ni wá. ok àtúnwá wọ 2026 pé ok ọ̀rọ̀ ti wá tún ti change ìlú ti yí orí ti change báyìí báwo ni ká ṣe wá rìnrìn ó dẹ̀ wá gba freedom tó bá lọ bẹ bàbá Tinubu tí Tinubu bá lòun ò fún freedom olórí burúkú ìyá àmẹyẹ tó ṣúrí látijọ́ ta tẹ́ pariwo ilẹ̀ Yorùbá látijọ́ ta tẹ́ ń ṣoríṣiríṣi tí Ìgbòho tó ti fi ikú lé ẹ̀mí ẹ̀kiri tó ń sàsálà káàkiri àgbáyé nítorí ẹ̀yin ìran Yorùbá kò ṣe torí fámìlì ara ẹ̀ àbí business ẹ̀ torí ẹ̀yin Yorùbá yìí náà ni. ǹjẹ́ ẹgbúrò ọmọkùnrin olórí burúkú ìkọ́bọ́ síta wípé ẹ fọmọkùnrin yìí lọ́rùn lẹ̀ ṣe bí ìran Yorùbá ló ń jà fún mélòó la rí nínú yín. tó bá wá sọ wípé ó ti gbowó gbogbo yín tẹ wá sọ wípé Ìgbòho ti gbowó lọ́wọ́ Tinubu níbi tá a bá dé yes ẹ wo bàbá ọlọ́dọ̀dẹ ẹ má pín dọ́dọ̀ Ìgbòho nìkan torí wọ́n lẹ ti pín débẹ̀ èmi mọ̀ pé Ìgbòho gbà nǹkan kan lọ́wọ́ yín tó bá wá sọ wípé owó yẹn náà ní nǹkan tó ṣẹlẹ̀ bàbá ẹ bá wa bójú wọn jẹ́ àwa fẹ́ gbà ní kọ́lọ́fín ẹ fi ṣe ní gbangba ẹ ká owó ìfún wa ẹ gbé kínní ìwà àwa ló kàn ṣebí gbogbo wọn gbà ní last year ayé ìyá yín ò ní dáa. ìgbà tí Ìbà Gàníyù Ìgè Adams tó ń gbowó lọ́tún lọ́sì ní ìgbà tó ń dún nínú ilẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá ṣé nìyẹn tọ̀ ni. Ìgbòho tí ẹ ti gbowó ẹ ti sunkún ó ṣáàbí tá a bá dé tẹ́ ẹ bá wá ṣọ̀nà owó èyèmí gan wá fìkànra mọ́ yín ìjà tèmi àti yín ló máa le jù lọ́la. àbí ẹ máa wú àwọn ọmọ àlè ọmọ ìrankíran kí ló dé adúró fún Yorùbá ní 2023 kí bàbá má lọ bẹ̀ ẹ lọ́ máa lè ní wá 2026 ẹ tún wà látún sọpọ́tì bàbá ẹ tún níṣe la gbowó ẹ kò yẹ kó béèrè ìyọ̀ǹda lọ́wọ́ gọ́fúmẹ̀ntì ó yẹ kó kọ̀ déédéé wọgbó lọ ni ẹ bá wa béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ ìrankíran tó represent ẹbí òfò tó ti wá àtàwọn òbí òṣì tó bí wípé kí lòun dúró ṣe nígbà tó mọ̀ pé ò nídìí ìyọ̀ǹda lọ́dọ̀ gọ́fúmẹ̀ntì ṣé tí ẹ bàjẹ́ tó lè wọnú gbó lọ ni kó lọ kó àwọn yẹn wá ṣé orí bàbá tiẹ̀ burú ni ẹ bá mi mú fídíò ẹ tàbí ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ bá mi mú fídíò ẹ kó dọ́dọ̀ ẹ̀ ṣé ayé bàbá tiẹ̀ ti bàjẹ́ lẹ̀ Yorùbá ní ṣé ikú ti pa bàbá ẹ̀ ni àti yálà ìyá ẹ̀ àtàwọn ẹgbẹ́ àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣé ìran yín ti ṣòfò dànù láyé ni tó fi jẹ́ wípé Ìgbòho ló fẹ́ tì pé kó lu wọnú igbó kó má gbàṣẹ lọ́wọ́ anybody ó ṣe lọ fọkùsí lọ́rùn kó máa wọ wọnú igbó olóbùkú ó jókòó sí gbòòrò ó ṣáná sí kámẹ́rà fóònù òfò tó gbé dání ó ń búgbò àláyé yín ti bàjẹ́ ẹ bá mi fún lépè ibẹ̀ ni kọ́kọ́ la tún yìí lọ tó tẹ̀lé mi wá gbọ̀n. Àlàbà mi ò gbọ́ o. Ìṣẹ̀ṣẹ̀ wà. Ìyájú bá mi ò gbọ́ ní o. Ìṣẹ̀ṣẹ̀ wà. The Àrólé Oòduà Ọba Adéyẹyè Ẹniìtàn appeal to all traditionalists to do the needful to curb the menace of the bandits in the country. The appeal to all babalawos across Nigeria to help the present situation to curb the menace, the spread of the kidnapping in the country. The Ooni of Ife said it is enough is enough for the banditry in the country. He commends the President of the nation, President of Nigeria, the President Bola Ahmed Tinubu for his efforts to curb the menace and the spread of the kidnapping and banditry in Nigeria. We now have the all Arabas, the Oluwos, and the all Ifa devotees to do the needful to curb the present spread of the menace of the banditry in Nigeria. Ìwọ tó máa ń kóra, ìwọ tó ní ìṣubú lọ́wọ́, lọ ìṣubú wọn ní gbọ́ kí gbogbo àwọn ajínigbé yẹn wà. Ọdún tuntun náà ń ṣe yìí, ẹ̀dọ̀ ẹgbẹ́ gbogbo àwọn oníṣègùn pa ẹni pọ̀. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ kékeré o, ẹ̀dọ̀ kò sọ̀rọ̀ ẹ̀yìn o. The Ooni of Ife restated his commitment to curb the madness
of kidnapping and Boko Haram that has been spreading across the country, he appealed to the traditionalists to come out with the wisdom of old to curb the spread of the present manage. Ẹ padà sí ọmọ àjẹkọ májèwé àbí àpènà àbí ọlọ́sà àjòjì àtẹ girigiri ọ̀rọ̀ ń bọ̀ àgbà òṣùgbọ́n ń gorí àpèrè mọ́lẹ̀ pa mọ́lẹ̀ ṣe é padà sí. lẹ́ẹ̀kan sí níbikíbi tí ẹ lè ti máa wo ìkànnì BBC News Yorùbá káàkiri àgbáyé. Ìlú Abẹ́òkúta ni a wà yìí. Agbègbè yìí ni wọ́n ń pè ní Ìkèrèkú. Ìyẹn níbi tí Olúmọ Ẹ̀gbá tí ó sọlẹ̀ sí. Àwọn wọ̀nyí tí ẹ̀ ń wò lójú ìran yìí ni àwọn oníṣẹ̀ṣe ní obìnrin nílẹ̀ Ẹ̀gbá. Kí Elédùmarè ó fún ọdún kan àtàgbára Nàìjíríà kò ojúkó ráàyè gbogbo àwọn ẹni bí wọ́n fẹ́ bà ní Nàìjíríà Elédùmarè kó bá wa sọ̀rọ̀ sọ́ọ̀ àṣẹ omi kì í balẹ̀ kó má làpá ayé wa làpá sí omi àlàpá ìlú Ẹ̀gbá náà ò ní bàjẹ́ ìlú Ìlà ò ní bàjẹ́ ìlú Èkó ò ní bàjẹ́ ó wà nínú Nàìjíríà pátápátá arójú aráyè láti wákàtí ẹ̀yà kékeré eégún ọmọ kékeré kú tó bá padà bá tó wà lẹ́nu ìtawá jẹ́ àtọ́mọ́tò méje lẹ́yìn mákàwọn ìwọ̀jà síta. Yorùbá kúkú pé ó ní ẹni bá kú ní kù báyìí là ń bá jayé. Ìṣẹ̀ṣe ló kù wá kù báyìí. Ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wáyé o àmọ̀re. Ìṣẹ̀ṣe lẹ̀ Yorùbá ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wáyé o àmọ̀re. Tó o bá ní sọ pé mò ń sàsọdù àsàsọ jáàmù wàá rí i pé láti ìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ àwọn oníṣẹ̀ṣe nìkan la rí tó dúró tantantan. Ṣe ráwọn olóbùkún ṣe gúnmí ilẹ̀ Yorùbá orí social media láti rí wọn tó ti make video wọn ti di blogger. Iṣẹ́ tó yẹ kán mú ṣe kán bọ́ sí gbòòrò the same ṣe Gumi Mufti Ìwó. Ó ti gbàgbé wípé ó ṣe ìwọ́de tó kó àwọn ọmọ ilé kéwú tó kó wọn jọ tó lead ìwọ́de wọ́rọ́wọ́ fún Palestine tó ṣe free Palestine ṣùgbọ́n wọn lè ṣe fún ilẹ̀ bàbá wọn. Ó ń ṣe free Palestine àbí freedom fún Palestine ṣùgbọ́n ó ń wáwọ́ sí ogun kan máa bọ̀ kan wá kógun ja ìran òun ṣe rí wọ́n ti ya wèrè ẹ̀dẹ̀rù wípé ọpọlọ wọn sì pé. Ìwọ tó bá wá jẹ́ ọmọ òríjìnà ọmọ kó tó ajíire ilẹ̀ Yorùbá wàá mọ̀ wípé àsìkò yìí ọ̀rọ̀ ẹ̀sìn kan ló bá wa bá a ṣe máa survive tẹ́mi wá dé tá gbélé ayé òun ló kù wá kù sìn ṣe ti rí gbà lè jàjẹ̀ sí ṣé mo pariwo títí ṣe wá rí èṣù àti Mámọ́nì àwọn náà gbà wá o àwọn náà dírí bọ́ọ̀ tí ẹ̀ rí nǹkan kan ṣe àwọn ilé tá à ń rí ara ẹ̀ náà ni ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú tó pò ṣe ọ̀pọ̀lọpọ̀ ló rí wa tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti ẹ̀ rí wa ṣe báwọn nìkan ni bàbá Ọọ̀ni ló bọ́ síta ìbáyìí sí ló ní kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá ó ti yá oníkálùkù ẹni tó gbogbo tó ní kálùkù bá ní kó bẹ̀rẹ̀ sí ní sá á sì jẹ́ fún yín ewé á jẹ́ àìsàn á jẹ́ egbò á jẹ́ bẹ́ẹ̀ bá pè ní ẹ̀kan á máa dún fún yín nígbà ìgbà gbogbo ọkọ̀ tá ẹ bá dé àṣẹ́gun fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá á ṣe é ṣe o á gbà ètùtù yín á gbà kò ní jóná. Ẹ wo àwọn obìnrin olóríire
àwọn abiyamọ leléyìí yàtọ̀ fábíyágbá. Àwọn abiyamọ bọ̀jábọ̀ ọ̀rọ̀ gbọ́rọ̀ kì í ṣe ẹ̀gbá náà ti kún àwọn èèyàn. Ẹ wo bí àwọn ìyá yẹn ṣe bọ́ síta. Wọ́n ti lọ ń sin nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀. Ẹ wo bí wọ́n ti máa ṣọ tí wọ́n ń ṣe tó ń ṣe oríṣiríṣi ń bẹ̀. Ẹ wo àwọn kan náà, ẹ wo àwọn bàbá yẹn, ẹ wo bàbá ọ̀nà, ẹ wo gbogbo àwọn oríṣiríṣi káàkiri ilẹ̀ Yorùbá, gbogbo àwọn oníṣẹ̀ṣe larí tó tú yáyá tó tú yáyà, ohun tó oníkálùkù wọn mọ̀ ọ́n ṣe oníkálùkù ń bọ̀. Pray for Nigeria, redeem. Oyedepo, Kumuyi, ẹ wá, ó dà pé ìjà wà láàrin bàbá Oyedepo. Ó dà pé ìjà wà láàrin bàbá Adébóyè àti bàbá Tinubu. Wọ́n ń jà. Mo ní ń bẹ fún ẹni o. Wàá notice pé ó dà pátì ìgbà tó ti jẹ president. Ṣebí redeem ni mọ̀mọ́ Rẹ̀mí Tinubu. Wọ́n dẹ̀ ní pásítọ̀ níbẹ̀. Ṣùgbọ́n mọ̀mọ́ Rẹ̀mí sọ nígbà tó di president tán. Ó ní Muslim ticket ó create ọ̀tá fún wọn. Ó ní gbogbo àwọn Christendom tó ń jọ ń ṣe papọ̀. Ó ní gbogbo wọn náà kẹ̀yìn sí wọn. Bàbá Adébóyè náà wà ń bẹ ni torí mo rí pé ẹ máa fọ̀rọ̀ nara yín lẹ́gba. Bàbá Adébóyè gan òun lè na ọ̀rọ̀ yẹn straight fún yín láti advice yín. Wọ́n á máa parabulate báyìí. Àdẹ̀tí rí kí mọ̀mọ́ Rẹ̀mí Tinubu kó encourage àwọn mọ̀mọ́ ẹ̀. Ó ti ẹ̀dá wọ́n ti pín orúkọ, wọ́n ti pín orin yẹn mọ́wọ́. Bàbá Tinubu, on your mandate we shall stand gẹ́gẹ́gẹ́gẹ́. Bọ́lá on your mandate we shall stand gigigigi. Òun ní ti mọ̀mọ́ ní ti bàbá. Tìyàwó ńkọ́, na your mama be this we do. Na their mama be this o. Ẹ pẹ̀lẹ́ àtọkọ àtìyàwó. Oníkálùkù tí ẹ ti wá fi méjèèjì ti fi rọ́pò national tèmi ò tiẹ̀ kúkú mọ̀ national tẹ̀mú Nàìjíríà kọ báyìí. Èèyàn mélòó ló mọ̀ ọkọ ó ti dojúrú. Ojú tì yín gbogbo ẹ̀yin ṣe igun mi ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Ẹ̀yin League of Imam lọ́yọ̀ọ́ ẹ̀kọ́ kìíní síta online. Ẹ̀yin o gbogbo nǹkan tí àwọn kidnapper dìmáàdì ẹ fagilé including Sharia lọ́wọ́ sí kò gbúdọ̀ ṣẹlẹ̀. But they forbid you. So te pọ̀jù fún yín ẹ̀yin tẹ́ lè ṣe freedom for Palestine tẹ́ lè jà fún Iran. Àbẹ́yìn ọmọ bẹ́ ṣe múra ní ìgbà Iran tí Israel àti US tí wọ́n kó fún Iran ìgbà Ayatollah. Gbogbo yín mà lẹ múra gbogbo state tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ fẹ́ wọ́de wọn máa gbà fún yín mà ní. So ìlú tẹ́ ẹ̀ gbé tí kò sí nǹkan ẹyọkàn tẹ́ ẹ̀ ń gé níbẹ̀ ẹ̀ ń ṣe ìwọ́de fún wọn. Ìlú titi yín gangan ọmọ ibi tán forí yín sọlẹ̀ sí. Ọmọ àlè pọ̀ láàrin yín ṣá. Ní gbogbo ẹ̀yin mùsùlùmí Ọ̀yọ́ ẹ lè wọ́de wọ́rọ́wọ́. Shame on all of you. Ẹ̀yin Christian àárí kankan bó ti ẹ̀jẹ̀ èèyàn ní white garment kẹ bọ́ síta kẹ ṣe wọ́de wọ́rọ́wọ́ fún peace kó rìn ìgbà tó yẹ páàrí yín ò tó. Ìjà lẹ máa ń bára yín jà gbogbo gbà. Nǹkan ti ṣe lọ́rọ̀ kan ṣá àti Christian àti mùsùlùmí ẹ ṣáà disappoint ilẹ̀ Yorùbá. Onílẹ̀ tó fún ẹ. Èmi ò mọ̀ o. Bó yẹ ń ṣe nǹkan ìwọ ló yé o. Àbẹ́yìn ò notice pé onílẹ̀ ń jà fúnra ẹ̀ ní báyìí. Onílẹ̀ ló ń jà fúnra lára ẹ̀. Ó ń jẹ́ kí gbogbo nǹkan tí kò yé wo ó ti yé everybody tán bá ní ilẹ̀ Yorùbá. Irọ́ ni igbá ni. Tàbá sọ pé ìṣẹ̀ṣe ló dálẹ̀ Yorùbá ẹ̀ ní irọ́. Ṣé kò tọ́ báyìí? Ṣé gbangba ò dẹ́kun kedere ò bẹ́ẹ̀ báyìí? Ṣé ó tún nídìí ká tó sọ fẹ́ lómi mọ́ pé ìṣẹ̀ṣe ló ní ilẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá àti Kóòtù ló ní ìṣẹ̀ṣe. We are one. Àríbi tira wa sí. Tógun dé kí àjálù dé ẹni tí tó bá lọ lódì ìṣẹ̀ṣe ìnìkan la rí. All night dry fasting. Orí irun. Wọ́n disappoint wa. Ọlọ́run àjèjì disappoint wa. Ṣùgbọ́n orúkọ tèmi ò yí padà. Yèyé Dárákọ Owó náà ni mo sì ń jẹ́ kó Ọlọ́run bẹ̀ o. Má gbàgbé. Ọlọ́run bẹ̀. Ó wà ní òkun àyà ẹ. You see gbogbo àwọn ilé tó wà káàkiri tọ́jú ẹ̀tàn jẹ lásán ni. Tó o bá ti gba Ọlọ́run ní òkun àyà ẹ tó accept ẹ̀ wàá mọ̀ ojú ẹ̀ á là wàá rí nǹkan tí kò yẹ kó rí. Bọ̀ àìgbà Ọlọ́run láàyè òun ni àwọn ilé ìṣe ń tàn yín jẹ torí pé you are blind spiritually. Òun náà ṣe lè rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó rí. Orúkọ tèmi ò yí padà Yèyé Dárákọ Owó kó. Akéde Oòduà One òun ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi ṣe ètò ẹ̀. Support my brand. Mi ò lè dá ṣe. Má gbàgbé láti drop comment ẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ó bọ̀ jẹ́ tì.